tó ṣàkéwì títí dé ọ̀rọ̀ ti fẹ́ jáde àṣẹ ti fẹ́ gbé bọ́ọ̀dì tẹ̀lé gangan ni o ṣe bí nítorí onídé mi àtàtà ò tí ń sọjọ́ bí lọ́jọ́ òní o akọni ọmọ o arẹwà ọmọ o Abdul Nafiu Ọpẹ́yẹmí o olúwa nífẹ̀ẹ́ mi o Àkànjí ọmọ Akíndélé o tí ń sọjọ́ bí lọ́jọ́ òní náà ni o onídèmí àtàtà bàbá tìyá ló ní máa kí ọ wọ́n ní kí ọ towótowó wọ́n ní kí ọ tọ̀ọ̀tọ̀ náà ni o wọ́n ní kí ọ tọ̀látọ̀lá o torí wọn lọmọ látọ̀lọ́ ọ̀pọ̀dọ̀ sá fún gángan ni o arẹwà ọmọ ó yẹ ẹja lọlé onídèmí gángan ni o ẹ̀sìn mi jájọ lọ òwe ẹ̀sìn mi jájọ lọ òwa ilé Àkànjí ẹ̀sìn mi jájọ lọ òwe ẹ̀sìn mi jájọ lọ òwe ẹ̀sìn mi jájọ lọ òwa ilé Àkànjí ẹ̀sìn mi jájọ lọ òwe ọmọ ẹlẹ́gbà lákè o Abdul Nafiu ó yà gbọ́n lẹ́nu mi ó dilé bàbá náà ti bí ọlọ́mọ náà ni o ọmọ Ẹ̀gbá o Ẹ̀gbá owó Ẹ̀gbá ọlọ́lá onídèrè mi o Ẹ̀gbá mọ̀ ní sáà ọmọ gbogbo àkàlà ọmọ eríjògùn ọ̀la o ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun lójú ogun bàbá tiyín ní lójú ogun o bára fàgbẹ́ náà ni o kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá lákè tiyín wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà àwa mú mi odò ogun lẹ́gbàá lákè náà ni o wọ́n ń gáfárà ní Mẹ́kà ẹ̀yìn agórí Olúmọ lẹ́gbàá lákè tiyín náà ni o wọ́n ń bí mi lákè mo gbó lẹ́nu bí jẹjẹ wọ́n ń bí mi ní gbàgùrà mo gbó lóhùn bí òjè náà ni o onídèmí àtàtà Àkànjí o ọmọ Akíndélé o olúwa nífẹ̀ẹ́ mi Ọpẹ́yẹmí onílọ́jọ́ ìbí rẹ bàbá àti màmá wọn ní ìṣàdúrà fún ọ wọ́n ní kí ọ wọ́n ní gẹ̀ ọ́ wọ́n ní kó o pẹ́ láyé onídèmí o Abdul Nafiu ó yá tẹ́wọ́ àdúrà rẹ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀rọ̀ ti fẹ́ jáde látẹnu omi àṣẹ ti ṣetán láti gbé bọ́ọ̀dì tẹ̀lé ni o gbọ́ gbégbé ìgbésóko gbégbé ìgbésájò nígbésájò lágbẹ́ Elédùmarè ọba mi ni o ikú òjijì o mọ̀ nípa o Àkànjí o ò ní ṣòfò ayé ò ní pa ọ́ ò ní pa ọ́ tògótògó ò ní ò ní kú rèwerèwe ó ti sọdún eléyìí ná ọdún tó ń bọ̀ àrẹwà fún ọ àdùn fún ọ ìgbọ́dún wà seconds ni ìgbọ́dún wà minutes ni ọmọ ọlá o ọmọ ọrọ̀ ayé ò ní rí ọmú ọpọlọ rí ò ní dógùn ò ní kúkú òjijì ò ní fojú sunkún rẹ ìwọ́gbọ́ ò ní fojú sunkún àwọn òbí rẹ o ọdún mẹ́wàá lọ́ọ́ ṣe lọ́jọ́ òní ó ṣe 30 ó ṣe 50 ó ṣe 100 lágbára Elédùmarè ọba tó dá ọ̀tá ayé tó dún dá mi gẹ́gẹ́ ni o ẹni bá wá pa ọ́ ní 120 àbí tó pa ọ́ ní 150 àbí tó pa ọ́ ní 200 ó yẹ ká mú oníjọ òun lọ sọ òun alákejì gẹ́gẹ́ ni o onídèmí àtàtà o bàbá àti màmá wọ́n ní sọ fún ọ wípé happy birthday to you kò ní jáse mọ́ òye kò ní jáse mọ́ òwa ọjọ́ ìbí òní kò ní jáse mọ́ òye kò ní jáse mọ́ òye kò ní jáse mọ́ òwa ọjọ́ ìbí òní kò ní jáse.